báwọn kan ṣe ń parẹ́ bẹ́ẹ̀ ni àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá sì ń tún kinní ọ̀hún kọ. Gómìnà Babájídé Sanwó-Olú ó gbárùkù ti àwọn oníṣẹ̀ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ó gbárùkù tì wọ́n, ó ní kí wọ́n tẹ̀síwájú nínú ẹ̀sìn ìbílẹ̀ wọn. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó ti darapọ̀ mọ́ àwọn gómìnà ilẹ̀ Yorùbá láti kéde ọjọ́ Ajé ọjọ́ 21 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba láti ṣe àyájọ́ ọdún ìṣẹ̀ṣe 2023. Àyájọ́ ọdún ìṣẹ̀ṣe tí wọ́n yà sọ́tọ̀ ní ìpínlẹ̀ Èkó láti bá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe ayẹyẹ ọdún tó máa ń wáyé ní 20 oṣù kẹjọ lọ́dọọdún. Èyí ló wáyé nínú àtẹ̀jáde tí olórí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó Akeem Muri Okunola tó buwọ́lù fún àwọn akọ̀ròyìn. Ó fi kún un pé ìgbésẹ̀ yìí ló dálé lórí ìlérí tí ìjọba gómìnà Babájídé Sanwó-Olú ṣe láti ṣe àtìlẹ́yìn tó gbópọn fún àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àti láti gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ ní ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Èkó ti darapọ̀ mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kéde ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àyájọ́ ọdún ìṣẹ̀ṣe káàkiri ní ilẹ̀ Yorùbá. Tí ẹ kò bá gbàgbé, ṣíṣe ọdún ìṣẹ̀ṣe yìí ló ti fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti rògbòdìyàn ní ìlú Ìlọrin látàrí àwọn nǹkan tó ti ń lọ báyìí tí àwọn ará ìpínlẹ̀ Kwara sì sọ wípé àwọn ò fààyè gba ọdún ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n àwọn gómìnà ilẹ̀ Yorùbá yòókù wọ́n ti bá àwọn oníṣẹ̀ṣe fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí àṣà àti ẹ̀sìn ìṣẹ̀ṣe kó lè máa lọ sí ìlọsíwájú, torí pé àràbà ni bàbá ẹni, abálábà ni bàbá. Ẹ̀sìn ìbílẹ̀ òun ni ẹ̀sìn àkọ́kọ́ tí ìran Yorùbá kọ́kọ́ ní orílẹ̀-èdè àgbáyé.